powering the largest Obas Forum in the universe. A dá ètò yìí sílẹ̀ láti máa promote tradition. Heritage Forum is a forum for Obas to help the progress of all Yoruba sons and daughters worldwide. Ìtẹ̀síwájú Yoruba là ní gbogbo ayé, ní gbogbo àgbáyé, òun ló jẹ wá lógún. Once Yoruba land is great, Nigeria will be great. They are just sort of group tí wọ́n wà established dáadáa láti lè máa promote àṣà, láti máa gbé àṣà wa lárugẹ àti ìṣe wa nílẹ̀ Yorùbá, láti lè máa reach out sí gbogbo àwọn lọ́balọ́ba. Wọ́n dẹ̀ ń gbé káàkiri, èyí tó máa lọ lórí Twitter, tó máa lọ lórí Instagram, tó máa lọ lórí TV káàkiri. Àwọn media organization of all sorts, of all segments, and inú mi dùn púpọ̀. That's why la fi ń support wọn. Ayẹyẹ tá a dẹ̀ ń ṣe lénìí ó rọ̀ mọ́ wípé kí gbogbo àwa lọ́balọ́ba ká níbi àjíròrò lórí àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ìyá mi bá ilé ni o, tọmọdé bá túbọ̀ òkìtì ó máa ń roko lálẹ́ nù. Àdáṣe ní ọmọ ìbà kí wọ́n èèyàn, ìta wá ṣe léda ìbí ṣàṣemọ́. Àwa wúre fún bàbá wa ọ̀jà jákèjì lẹ́nìí, ọdọọdún là ń lórógbó, ọdọọdún là ń ráwùsá, ọdọọdún la máa ń rí ọmọ obì lórí àtẹ, ọdún òní ìjọ támàlì tó rà á, ọdọọdún la máa bá yín. Gbogbo ẹ̀yìn ẹni tí ètò ẹ̀wá bí lẹ́nìí, ẹ̀ ti wá bí láyọ̀ ìdílé láyọ̀. Ìta wá ṣe lọ́dún yẹn ìta gbé wáyé. Láyé bá ń dáyé bẹ́ẹ̀ bá ń jẹ́yọ̀ ká bá tún máa fi ṣe 100 years àtúntò máa ṣe. Láàrin pẹ̀lú a máa lé sí i. Gbogbo ẹ̀tọ́ táwọn wá olóògbé àjogún ẹ̀fọ́ wa. President wa ní ìfọ́lọ́mù ẹ̀mí yẹ́kù àwọn wáyé ẹ ti kó wa jẹ̀kú àjẹ̀fẹ́ ẹ sì iṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ àti bẹ́ẹ̀ pọ̀ lọ́wọ́. Gbogbo bẹ́ẹ̀ yẹn tó olóògbé rẹ̀ máa fi ṣe àwọn wáyé tó ìgbà ọdún ẹ̀kọ́ ló máa jẹ́. Gbogbo ìtawí àwọn alálẹ̀ ìwà àpàṣẹ sí ló ṣe máa rí nìyẹn. Ọ̀ọ́ni rìsà, àròlé Oòduà, bàbá ajá pẹ́lú bàtà pẹ́lẹ́sẹ̀, ẹ̀ṣọ́ba ajé òkúpẹ́, ẹ̀kọ́ àwa jìnnà sà, ìta wá ṣe léde, táwa fẹ́ fi ẹ̀mí ìmoore wọn ni. Gẹ́gẹ́ bí a ti gbọ́, àpéjọpọ̀ àwọn ọba ó wáyé bẹ́ẹ̀ ní 1937 gbogbo ẹ̀ka ṣe kábíyèsí fún ọ̀nà ìrìsà.
sẹ́yìn bàbá àròlé olúwa tèmi àwọn olókòkò gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá jọ tí a ń pè ní conference and convention of traditional ruler in the southwest. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹni tó ṣe fún eléyìí tó yẹ ká pọ́n lé àbí kò yẹ. A ń pè kí ni kan ní National Council of Traditional Ruler ní gbogbo Nàìjíríà yìí. Bàbá wa ìsìnkú chairman ẹ̀kúpa àtẹ́wọ́ fún wọn. Lẹ́yìn ẹ̀ ṣe kábíyèsí kó tẹ̀lé. À ń sọ nípa digital lẹ́ẹ̀kan. Bàbá wa the first owner to use digital media professional to promote African heritage ìpàdé fún wọn. He is the first traditional ruler to make impact by deploying homegrown technology to combat COVID-19 and donate same technology to almost all states of the Federation. Finally, he is the first traditional ruler to effective use his throne to sponsor empowerment and capacity building for the youth throughout the Federation. Látàrí gbogbo eléyìí, a ṣe fẹ́ ọ̀nà eléyìí gẹ́gẹ́ bí Grand Commander of African Heritage. Gbogbo wa ṣe kábíyèsí o. Ẹ jẹ́ ká dìde. Award is called Grand Commander of African Heritage, GCAA. Ẹ ṣe káàbíyèsí. Àbámá fún wa ní acceptance speech. Àwa bá ẹni wa, èèyàn wa, ẹni àtàtà, ẹni tí Ọlọ́run tó yàn sípò. Ọọ̀ni Adéyẹyè Babátúndé Ògúnwùsì wá bá wọn ṣe ayẹyẹ ọdún karùn-ún tó ń dórí àlééfà baba ńlá wọn. Ìdí tí a fi wá nìyẹn. Ara àwọn ètò tó ń dẹ̀ ti ṣe kalẹ̀ náà ni sẹ́mínà tí wọ́n ṣe fún àwọn ọba láti gba ọwọ́ Heritage Forum ní òwúrọ̀ ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́, tí ó sì jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ náà ó ṣe pàtàkì, ó dẹ̀ ní ṣe nípa bí àwa ọba bí a ṣe máa ṣe ètò nǹkan nínú ààfin wa, ìtàn wa, àṣà wa àti gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn agbègbè wa. Òun ni wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lé lórí. À ń ṣe ìfilọ́lẹ̀ Heritage Forum. Òun ni gbogbo àwọn ọba ládéládé tàbí pàdé bí. Ẹ rí pé HRM Forum ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo àwọn ọba, ìjọ àwọn ọba lápapọ̀ gbogbo àlọ́ wà.
ẹ̀kọ́ mi lélẹ̀ ní tẹ́ ẹ pè mí ní Grand Commander of African Heritage. Grand Commander of African Heritage. Ọ̀yin náà ní o. Gbogbo tó ń lọ lórí Heritage Forum ni mo máa ń rí pátápátá. Mo wà ń bẹ̀. Gbogbo ẹ̀ ni mo ń wò. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn orí adé náà tí wọ́n máa ń dá sí gbogbo ètò àti àpéjọpọ̀ gbogbo orí adé. Heritage Forum mo kí o, ẹ ṣé o. Ìmọ̀ràn tí mo ní fún àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá ni pé kí a fi ara wa ṣe ẹyọ kan. Tí a bá fi ara wa ṣe ẹyọ kan, ìyẹn ni a lè gbé ilẹ̀ Oòduà ga. Ìyẹn ni gbogbo wa lè fi orí kan rí, kí a mọ bí a ṣe máa gbé ilẹ̀ Oòduà síwájú. Inú mi á dẹ̀ dùn tí gbogbo wa bá lè ṣe bẹ́ẹ̀. Ká di culture wa mú, ká jẹ́ kọ̀ọ̀yàn rí wípé ọ̀rọ̀ ọba òǹṣe ni à ń rí fín. Kọ́ náà máa rìn ìrìn ìdọ̀tí tó lè wò pé ṣọba ní lágbájá àbọ̀bá ní tẹ̀mẹ̀dọ̀. Nílẹ̀ Yorùbá a believe nínú wọn tó rán náà ni àwọn ni bàbá wọn ni àwọn náà wà ní charge culture. Tó bá yẹ sí culture mọ́, tó tradition mọ́, kò lè sọba mọ́. So ìyá ṣe wọ́n pé gbogbo ọ̀nà tó náà máa gbà máa rí pé on promote culture and tradition wa náà ni nìkan náà gbà láì lè jẹ́ kọ́ náà dípò wọn mú dáadáa. Bàbá pẹ́ láyé, Olódùmarè á fún bàbá lálàáfíà, Olódùmarè á dúró ti bàbá, á dẹ̀ fún wọn lágbára tó máa fi ṣe iṣẹ́ yìí. Tó bá tún wo bí ibi ṣe rí ìsìn, a rí pé àwọn ọba àtàwọn olórí náà ni wọ́n wà. Nítorí náà nípa ìdí yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba àti àwọn tó tẹ̀ tí wọ́n fẹ́ máa wò wá báyìí pé kí wọ́n jọ tí wọ́n torí Ọlọ́run kò tọ́ síbí yìí o. Lẹ́yìn pẹ́kẹ́ wọ́n ní kókókó wọ́n rọ́ fa adití kówó yẹn jẹ́ ti àwọn bàbá wa. Kí wọ́n jọ kọ́ má jẹ́ kó tán síbí nìkan. Èyí tó bá tún wò níbi tó máa wà nípa àṣà wa kí wọ́n jọ kọ́ bá gbé lárugẹ kí wàhálà wa kó má jà sásán. So mo dúpẹ́ lọ́wọ́ wọn pàápàá jùlọ bàbá wa Onírìṣà Ọ̀jájá kejì tí wọ́n gbà wá láàyè láti kó gbogbo àwọn orí adé jọ fún èròǹgbà tá a ṣe lẹ́yìn. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.